ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa ọ̀dẹ̀ ọ̀dùnbí ṣàlàáfíà làbá yín bẹ́ẹ̀ ni o ẹ̀yin èèyàn wa Yorùbá Nation ṣì lọ́nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ọ̀rọ̀ ńlá ló ṣẹlẹ̀ yìí ọ̀tún lọ́jọ́ yọ ẹ̀yin èèyàn wa ní báyìí àṣírí wọn ti tú o bẹ́ẹ̀ ni ǹjẹ́ ká ní pé àṣírí àwọn ìjọba yìí ó ń túlẹ̀ kọ̀ọ̀kan ni àbí àṣírí wọn ń tú sí la máa sọ ni ṣé ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ eléyìí ṣẹlẹ̀ ní Kwara State àwọn youth wọ́n ya wọnú ìlú yìí wọ́n ya wọnú àdúgbò yìí níṣẹ́ pé àbúrò orí burúkú ni yín ayé yín máa bàjẹ́ ni ẹ̀yin Fúlàní àwọn youth ní Kwara State lélẹ̀ ti ṣẹlẹ̀ o bọ́n ṣe ya wọnú àdúgbò rẹ̀ ṣe ṣáà rí bọ́n ṣe jó gbogbo ilé yẹn tó da gbogbo ẹ̀rú tó sọná sí ilé àwọn Fúlàní nìyẹn according to nǹkan tá a gbọ́ bí news yìí ṣe jẹ́ wọ́n ní àwọn èèyàn tó ń gbé ní àdúgbò yẹn àwọn lọ́dìdì gbé àwọn Fúlàní wá kán wá máa gbé ládùúgbò yẹn wọ́n dẹ̀ wá ń ṣọṣẹ́ fún àwọn èèyàn nínú abúlé yẹn ní gbogbo àgbègbè Kwara State eléyìí ti ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni Kayama local government area of Kwara State according to bí ìròyìn ṣe wá bá wa bẹ́ẹ̀ ni youth attack Fulani settlement accuse residents of aiding bandits àwọn ọ̀dọ́ wọ́n kóra wọn jọ pé ní pé so ẹ̀yin Fúlàní yìí bẹ̀lẹ̀ wá kóra yín jọ sí so gbogbo bọ́n ṣe ń pa àwọn èèyàn wa bọ́n ṣe ń wọnú oko lọ pa àwọn èèyàn wa yìí báyìí ni gbogbo yín wá sápamọ́ sí báwọn ọ̀dọ́ ṣe pera wọn jọ nìyẹn pé ẹ wò ẹ ká lọ dáná sunlé wọn báwọn ọ̀dọ́ ṣe wọnú bẹ̀rẹ̀ ẹ má gbọ́ o mẹ́wàá ṣẹlẹ̀ lẹ́yìn táwọn ọ̀dọ́ wọnú bíbá yìí tán dẹ̀ dáná sun ibi tẹ́ ń rí bí àwọn ìjọba ṣe gbọ́ nìyẹn ká tó mọ̀ ká tó gbọ́ ká tó fọ̀ bí àwọn sójà bí wọ́n ṣe jáde nìyẹn ẹ̀yin náà pariwo pé báwọn sójà yẹn jáde àtàwọn ọlọ́pàá bí wọ́n ṣe nípa àwọn sójà ṣe bẹ̀rẹ̀ sí ní àwọn tó fún wọn ní information pé pé wọ́n ti ń dáná sunlé àwọn Fúlàní o ní Kayama local government ìwọ tó bá wà ní Kwara State tó yẹ kó mọ bíbá ẹ̀ màá kà fún yín lédè Gẹ̀ẹ́sì èmi kàn túmọ̀ ẹ̀ fún yín bóyá ìṣẹ̀lẹ̀ nìyẹn ó ṣe ń wọlé báyìí ni bí àwọn ọ̀dọ́ ṣe wọ ọbẹ̀ ní ìfàtẹ́yìn ọ̀dọ́ yìí ẹ káre ẹ gbìyànjú bí àwọn ọ̀dọ́ ṣe wọ ọbẹ̀ ni pé àṣẹ gbogbo àwọn Fúlàní tí wọ́n pààyàn ní Kwara lẹ́yìn gbogbo àdúgbò yẹn ní gbogbo àgbègbè yẹn ibi báyìí ni wọ́n tẹ̀dó sí ó dẹ̀ láwọn kan tí yẹ pé àwọn ọlọ́kọ̀ wọn wá síbẹ̀ àwọn ọmọ ìlú náà ni o lára àwọn ọmọ ìlú ni o lọ́n fún wọn nílẹ̀ yẹn pé kán máa gbé ń bẹ̀ báwọn yúùtù ṣáà tírèsì wọn títí pé òkè ibà ni gbogbo yín tẹ̀dó sí bí àwọn yúùtù ṣe wá sọná sí ilé yẹn ni ní kẹ́ má bá wa gbé ní kẹ́ má gbé ní orí ilẹ̀ wa ṣùgbọ́n ìkà tẹ́ fi ń ṣe òun làwọn ò fẹ́ a dẹ̀ ti sọ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ olóyè Sunday Igboho gan sọ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kàkà kéku má jẹ sèse a máa fi ṣe kí ni a máa fi ṣàwàdà ní báwọn ọmọ ọ̀dọ́ ṣe wọnú ibẹ̀ nìyẹn bọ́n ṣe dáná sun ilé àwọn Fúlàní nìyẹn o bí àwọn Fúlàní bí alára àwọn ọ̀gá wọn nìyẹn bọ́n yẹ pé àwọn sójà ní ká tó mọ ohun tó ṣẹlẹ̀ àwọn sójà ti gbé mọ́tò àtàwọn ọlọ́pàá bí wọ́n ṣe sá wá síbẹ̀ ni pé àwọn wo ló ń ṣe wọ́n ṣàfẹ́ dá wọn dúró at the end of the day àwọn ọmọ yúùtù tán dáná sunbẹ̀ yẹn wọ́n ti sá lọ now àwọn sójà wá ní pé àwọn wá ọ̀gá àwọn yúùtù tó lead wọn wá síbẹ̀ yẹn láti wá dáná sun ilé àwọn Fúlàní báwọn èèyàn ṣe gbaná jẹ nìyẹn so nǹkan tẹ́yìn fẹ́ máa ṣe rèé nígbà tí àwọn Fúlàní bá fi lè pààyàn ẹ mélòó lẹ́yìn ti gbé ọkọ̀ yín tẹ́ fi sáré já wá swift response wo lẹ́yìn ti sáré ṣe pé ókè o a gbọ́dọ̀ lé àwọn Fúlàní pa nsìn ẹ̀yin wá ń wá àwọn youth náà àwọn èèyàn ti pariwo pé in fact ibi tí ọ̀rọ̀ wa tó gbé dúró báyìí ó dàbí pé àwọn ìjọba gan wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ o àwọn máa jà fúnra wa ni kọ́lọ́ ń ṣàánú gbogbo wa well according to the news ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ bó ṣe lọ lédè Gẹ̀ẹ́sì ni màkà mo ṣẹ̀ṣẹ̀ túmọ̀ ẹ̀ fún yín ni youth attack Fulani settlement, accuse residents of aiding bandits. Okay, and then onto this one, a group of irate youths on Thursday attacked a Fulani settlement in
Kemeji village, Kahama local government area of Kwara state, accusing its inhabitants of colluding with bandits in the kidnapping and then buying of locals. According to a report by counter-insurgency expert Zagozola Makama, intelligence source revealed that the youth led by One Eye Bature stormed the Fulani camp and then set a number of huts ablaze before fleeing the scene. Well, upon receiving the report, the Nigerian army troops in collaboration with the police answered other security agencies swiftly stormed the area to prevent further escalation. Ṣé wọ́n ní pé bí àwọn sójà ṣe gbọ́ kí ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹbí gbogbo wọn ṣe gbé mọ́tò wọn nìyẹn o àtàwọn ọlọ́pàá wọ́n ṣe sáré wọ àdúgbò yẹn nìyẹn pé káwọn lọ mú àwọn ọ̀dọ́ tí wọ́n ń dáná sun ilé àwọn Fúlàní. Ṣé iná rí i pé Ọlọ́run nìkan ló máa gbà wá tí àwọn Fúlàní bá ń pa àwọn èèyàn pẹ̀lú bọ́ọ̀ ń jí àwọn èèyàn gbé mélòó ni àwọn ọlọ́pàá àti àwọn sójà mélòó ni wọ́n ti sáré jáde báyìí tí wọ́n ní pé káwọn wá rescue àwọn èèyàn. Ṣé iná rí i pé there is nothing like one Nigeria. Ìwọ tó bá yẹ ń pariwo one Nigeria Ọ̀yọ́ ló wà o, you dey on your own ni o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Àwọn àtàwọn people yìí we no be one. Àti so times with that number we no be one. Make everybody go in separate ways. How many times ìgbà mélòó la fẹ́ sọ gbélé ìdá. Ẹ máa gbọ́ lẹ́yìn tó ti pa àwọn ọ̀dọ́ nísìn according to nǹkan tó ń sọ ni pé wọ́n wá ń wá ọ̀gá àwọn ọ̀dọ́ tí wọ́n lídìí ara wọn lọ dáná sun ilé àwọn Fúlàní ní àwọn Fúlàní tí wọ́n ń pààyàn kiri o táwọn Fúlàní ń pààyàn nínú igbó tó ń ṣe gbogbo ẹ̀ àwọn ọlọ́pàá àárí wọn kan jáde àwọn sójà àárí wọn ẹ̀yin sójà ṣé ẹ lè jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn òun lè jà fún ẹ̀tọ́ àwọn ọmọ gidi ẹ wá ń jà fún àwọn Fúlàní ẹ jáde sí ẹ wá ń wá wọn kiri Ọlọ́run nìkan ló máa gbẹ̀san lára gbogbo yín kò lè jù bẹ́ẹ̀ lọ. Upon receiving the report, the Nigerian army troops in collaboration with the police answered other security agencies swiftly stormed the area to prevent further escalation. Well, meanwhile, the security team succeeded in restoring normalcy while efforts are said to be ongoing to apprehend the ringleader and then other suspects who are currently at large. So wọ́n wá ọ̀nà láti mú ẹni tó lead wọn. Ṣé ń ríṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ lajú yín o ẹ sọjí ara yín o Yorùbá nation nìkan lọ́nà àbáyọ àwọn people yìí wọn love wa wọn fẹ́ wa wọ́n ń tàn wá ni. Now gbogbo àwọn tí wọ́n ń pààyàn kiri yẹn àwọn Fúlàní ọ̀gá àwọn Fúlàní tó ń pààyàn àtàwọn Fúlàní kí ló tí àwọn ọlọ́pàá àwọn sójà wọn ò ṣe kóra wọn jọ látijọ́ ẹ̀ kán máa wá bọ́ yẹn máa mú wọn mọ́lẹ̀ àbí wọ́n fẹ́ parọ́ wọ́n fẹ́ sọ fún apá àwọn ọmọ ibi tán wà ní. Ẹ máa wò ó ti yín àní ẹ máa wò ó ti yín kọ́lọ̀n kó gbà wá ni. Ẹ máa gbọ́ o effort is being made to apprehend the ringleader and the other suspects who are currently at large. Well, security agencies assured that the situation is under control and then warned against taking the laws into one's hands, reiterating the commitment of security agencies to safeguard life and the properties in the area. Ṣé ń gbọ́ o wọ́n ní pé káwọn èèyàn kan máa dájọ́ fúnra wọn mọ́ pé àwọn gbìyànjú ara wọn láti make sure pé àwọn dá àwọn Fúlàní pé àwọn mú ẹnikẹ́ni tó bá ń hu ìwà ìbàjẹ́. Ṣé ń gbọ́ wọ́n láwọn ṣiṣẹ́ takuntakun láti make sure pé àwọn mú ẹni tó bá ń hu ìwà ìbàjẹ́ pé kí oníkálukú kó má sọ pé ó fẹ́ máa dájọ́ fúnra ẹ mọ́ o. Ṣé ń gbọ́ so gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn kiri nínú igbó yẹn títí di ọ̀la mélòó lẹ ti mú balẹ̀ nínú wọn ojoojúmọ́ ló ń ṣe tẹ́ bá tẹ̀ tún mú wọn gan the next tẹ́ máa gbọ́ ni pé pé a fẹ́ reintegrate wọn o a fẹ́ mú wọn lọ sí rehabilitation a fẹ́ rehabilitate wọn o wọ́n máa repent o ṣé nǹkan tẹ́ ń sọ fún wa kọ́ yẹn àní kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Now àwọn èèyàn ti jáde síta àwọn èèyàn ti parọ́ síta ẹ wo ìwọ tó bá ń bá wọn sọ pé wọ́n Nàìjíríà on your own ló wà yẹn o don't forget to take laws into your own hands o according to Solomon take law into your hands o because these police people they are not ready to fight for you oga fight for yourself o now
nínú àwọn kọ́mẹ̀ntì mo rí lára àwọn Fúlàní kan wá react wọ́n ní ṣebí ẹ̀yin ṣe ń sìn ṣe ń gbọ́ o àwọn ọmọ Fúlàní pé ṣebí ẹ̀yin náà ṣe pé táwa Fúlàní bá jáde sí yín tán sìn ẹ máa pariwo ṣe ń rí ẹ̀gbin ṣe ń rọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀gbẹ́ni kíntẹ̀ ló porúkọ rẹ̀ ó ní Adamu Muhammed. When the time comes for our return march we surely will ṣe ń gbọ́ we surely will ṣe gbọ́ ní pé return match gbọ́dọ̀ dé ẹ̀yin dẹ̀ ní pé káwọn ọmọ ọlọ́mọ kan má jà fúnra wọn. Ó ní pé Adamu Muhammed ló porúkọ rẹ̀ ó ní when the time comes for our return match we surely will in bracket the same coward will cry to the whole world on top of their voices oya shege kafasa àwọn back to sender. ẹ̀yin èèyàn wa Yorùbá nation lọ́nà àbáyọ ara kan tá à ń sọ rẹ̀ ìwọ tó bá yìí ń pariwo pé wọ́n Nàìjíríà nísìnyí jàfẹ́ ẹ̀tọ́ ara ẹni o kọ́lọ́n kó ṣàánú gbogbo wa. Yorùbá nation no going back náà ṣe ni bẹ́ẹ̀ ni o àní rí ju báyìí lọ ẹ̀yin èèyàn wa a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. God bless Yorùbá nation ó dàbọ̀.